tó ìbà lọ́wọ́ Elédùmarè ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnimọ́dẹ́yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógúnlọ́lá aléyìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò àgọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà o. ìbà wọn arúgbáṣọ mọ́balẹ̀ apanimọ̀ àgún olókìkí òru ìbà lọ́wọ́ yín àti dìímùjẹ èèyàn yímiyími ń gbé kí ọgọgọ rúmọrúmọ ìbà yín o. ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ dàrú. nǹkan ṣẹlẹ̀ níjù o nǹkan ṣẹlẹ̀ ní Ijù aráalé ni ò gbọ́. ṣé ẹ rí kàtàkàtà àwọn èèyàn wa bẹ́ẹ̀ rí? ṣé ẹ ti rí kàtàkàtà àwọn èèyàn wa? ṣé ẹ rí abẹ́ẹ̀ rí? ibi tán fẹ́ kó mọ̀ rí bọ́n ṣe fẹ́ kó rí fúnlẹ̀ Yorùbá lẹ́rí hùn bọ́n ṣe fẹ́ kó rí fúnlẹ̀ Yorùbá nù. àwa là nígbà àwa là nígbà nígbà tí wọ́n fẹ́ gbé wá sọ́yọ́ tọ́nà ń gbé sẹ̀ríà bọ̀ lọ́yọ̀ọ́ gbogbo wa la bóde. àṣé wọ́n fẹ́ tẹ̀yìn gbèrú wa ni àṣé kìí sọ̀yọ́ gangan ni wọ́n ń lọ àṣé Èkìtì náà ń bọ̀ wọ́n gbé wá sékìtì. wò ó fún mi ní fóònù yẹn. àṣé Èkìtì náà ń gbé bọ̀ wọ́n gbé dékìtì tán fọ́ sitting wọ́n tún ṣèdájọ́ second sitting wọ́n expect on the 30th of this month kí wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ kejì ẹjọ́ tí wọn ò parí. ṣùgbọ́n ta ni ká wá bá wí? ta lẹni náà tó yẹ ká bá wí? bí ò ṣe àwọn gómìnà wa tẹ́ ń ra àwọn èèyàn táyín lólobó ṣùgbọ́n tí gbogbo yín ò gbégbèsè. torí ẹ̀ la ṣe ń sọ pé àwa Yorùbá àwa ni ẹ má jẹ́ awora wa ràn níbi tọ́rọ̀ ìdè dúró. ẹ má jẹ́ awora wa ràn tá a bá láàmú wò níran yóò bọ́ sórí o yóò kọjá nǹkan tágbára wa ó padà ká. mo rí kà àwọn kan sọ pé bóyá wọn mọ́lá ní látòkè ọya àwọn náà sáfẹ́ kéde Yorùbá ó dàrú. àwọn kan tún ní muslim ticket result ẹ̀ òun là ń rí wọn. wọ́n ti fàlẹ́gẹ́sẹ̀ kan bàbá Bọ́lá Ahmed Tinubu láàrin. ṣùgbọ́n lọ́wọ́ ara wa táwa fúnra ara wa bá wò dáadáa ètò ìṣẹ̀lẹ̀ lẹ́kìtì ṣé òṣèlú ni ṣòṣèlú ni ṣé kìí ṣe pé àwa kan nínú àwa ọmọ Yorùbá là ń gbẹjọ òru sanra wa? torí ẹ̀ ni mo ṣe máa ń sọ gbogbo ìgbà mo ní tí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò kí kòkòrò tá a bá kọ̀ tá a láàní sọ fún hurunhurun rẹ̀ ò ní já sùn hurunhurun rẹ̀ lẹ́ ń rí hurunhurun rẹ̀ òun lẹ́ ti ń rí púpọ̀ rẹ̀ ọwọ́ àwọn gómìnà wa ló ti wá púpọ̀ ẹ̀ ọwọ́ àwọn governors ló ti wá. kí ló fi wá látọwọ́ wọn? nígbà tá a pariwo lọ́yọ̀ọ́ pé wọ́n fẹ́ gbé wọ̀yọ́ asọ̀tàn amútànbẹnu wípé Ọ̀yọ́ ilé tó tú kò sẹ́yìn ṣẹ̀ríà kò sẹ́yìn pé wọ́n gbé Islam wọbẹ̀ lódìlódì wọ́n dẹ̀ da ìlú Ọ̀yọ́ lérú àfìtàn balẹ̀ lórí ẹ̀. gọ́vnà Ọ̀yọ́ fúnra rẹ̀ ló jáde tó fọn rere pé wọ́n ń ṣeré ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni ò fi wáyé. definitely gbogbo ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà ni plan wà lórí ẹ̀. ni Yorùbá ṣe máa ń pòwe pé kò ní olè ò ní jàgbà kó mọ̀ ṣe lójú fìrí. ojú fìrí ni Tọ̀yọ́ tá a rí
ojú fìrí ni Tolúwo tẹ́ ń rí tí ń ṣe kátikàti nípínlẹ̀ Ọ̀ṣun òun àti Mufti ojú fìrí ni ṣùgbọ́n gbogbo nǹkan làwọn èèyàn kì í kàákún nílẹ̀ Yorùbá ó níbi tá a ti ní ìṣòro jù gbogbo nǹkan a mọ̀ sọ pé àwọn wá sí jẹ mímu káàkiri àwọn wá jẹ mímu káàkiri in tó sì fẹ́ jẹ àwa gangan in dúró tí a lójoojúmọ́ in tó fẹ́ fi ìran Yorùbá lánu in jókòó ti ìran Yorùbá lójoojúmọ́ Yorùbá wọn wá tí ó jẹ kiri ṣùgbọ́n tó fẹ́ jẹ Yorùbá gangan ẹgbẹ́ rẹ̀ ló wà àìkèsára tí àwọn bàbá máa ń sọ pé pánsá òfura pánsá jáná àjà òfura àjà jìn àìfura àjà ló jẹ́ kájà Èkìtì ó jìn tẹ́ ń wò wọn ibi tá à ń bọ̀rọ̀ lọ nílẹ̀ Yorùbá ìṣòro wá pọ̀ gan tó yẹ ká rán àárín àwọn nǹkan tí ò yẹ ká máa rán láàrán ibi tá a ti níṣòro jù nìyẹn a máa ń concentrate lórí side talk púpọ̀ ilé tó jẹ́ pàbámbarì tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ àmójútó Èkìtì of all state Gọ́vnà Banji àárín yín báwí torí títí dìse àkókò tá à ń sọ̀rọ̀ yìí tí ò jẹ́ ti jáde ni pé mo fẹ́ gbọ́ ìròyìn pé àwọn mẹ́ta tí wọ́n wọ aṣọ lèkìmbà dúdú tí wọ́n jókòó mẹ́tẹ̀ẹ̀ta ẹ ti arrest wọn ó yà mí lẹ́nu pé ìròyìn ò gbèdì sí i mò ń bọ̀. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n pè ní Imam Abdullahi Abdulmutalibu 1 number 2 Imam Abdulrahim Junaidi Bangbola ó tẹ̀ ń jẹ́ ọkọ̀ Yorùbá àti Dr. Ibrahim Aminulahi Ògúnrìndé kan túnú láàrin wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó yẹ kí gọ́vnà wá bí wọ́n ṣe arrest wọn lórí sọ́ìlì Èkìtì tí gọ́vnà ò bá arrest wọn wà láìtàláì ejò lọ́wọ́ nú Ọlọ́run àlàyé ejò ó yẹ kí wọ́n prosecute wọn ọwọ́ ta ni wọ́n ti gbàṣẹ ta ló grant ẹ̀ pé kí wọ́n lọ ṣe òfin tí wọ́n ṣe yẹn pé kí wọ́n dájọ́ kí wọ́n ṣèdájọ́ lórí àwọn èèyàn kan láì ṣe court of law ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn tó grant ẹ̀ gangan tí gọ́vnà ò bá ti wá nǹkan ṣe sí ẹ̀yin ará Èkìtì gọ́vnà yín ti gbàbọ̀dé fún yín irú ètí ń ṣẹlẹ̀ sáwa náà lọ́sùn lọ́wọ́lọ́wọ́ nìyẹn à ń sọ fún gọ́vnà Adeleke lójoojúmọ́ wípé ìlú Ọ̀ṣun ó gbiná ńjọ́ kan pẹ̀lú àwọn wèrè méjì tí ń bẹ níwò tí wọ́n ń wòran tí wọ́n ò wọ́rọ̀ kan ṣe sí pé ìpínlẹ̀ Ọ̀ṣun ó gbiná gọ́vnà Adeleke jókòó mo tún rí wọn tí wọ́n ń jó ń patí wọ́n ń jó bẹ́ẹ̀ náà ṣe fìlà báyìí tí wàhálà ìbá dé ẹ̀ ní róró sùn mà àwọn pípù yìí ni ẹ sọ ìlú tí wọ́n wà tó lálàáfíà ẹ lọ Syria kẹ lọ wo nǹkan tó sọ Syria dà ẹ lọ káàkiri àgbáyé kẹ lọ wo àwọn Saudi àti kẹlórúkọ ìlú yìí dáwọn yẹn máa lọ́dọ̀ Dubai UAE wáyé tí gbogbo wọn tí wọ́n fi ìlú wọn lẹ̀ tí wọ́n dáàbò bò kó lọ́wọ́ Syria wọ́n mọ àlàáfíà tí wọ́n ń gbádùn táwọn bá ti ọ̀rọ̀ Syria bọ̀ ṣẹ̀rù pé àlàáfíà bá wọn gbogbo ìlú yẹn táwọn yẹn ń lọ Saudi gẹ́gẹ́ máa bọ́ sí fẹ́ kọ́ wọ́n gbọ́n dá sí títí wọn ká máa sọ èyí tẹ́ ẹ̀ máa kankan tẹ́ ẹ̀ máa dògbà tẹ́ ẹ̀ ti fa àṣà bàbá yín tẹ́ ẹ̀ ti fi tàfàlà tẹ́ ẹ̀ gbé Syria lórí àṣà títí lu yín ẹ̀ ń gbé àṣà Saudi lárugẹ àṣà tẹ́ ẹ̀ máa túmọ̀ rẹ̀ a ní láti wá nǹkan ṣe sí ẹ̀yin Yorùbá ẹ má ṣàsùnpìyè a ní láti wá nǹkan ṣe sí tí gọ́vnà Banji ò bá wá nǹkan ṣe sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a mention yìí wàláhì mo tó fọlọ́ọ̀bá búra ẹ̀ rí danran because kóòtù Ògún á launch ẹ̀ láìpẹ́ yìí kóòtù táwọn ológun ti máa dájọ́ tiwọn á pín
ilẹ̀ Yorùbá á pín yẹlẹyẹlẹ ká wá wo ẹni tí wàhálà rẹ̀ ó bá jù. Tẹ́ bá dákẹ́ tẹ́ bá arrest àwọn tá à ń sọ yìí, tẹ́ arrest wọn, kóòtù Ògùn wà, kóòtù Ọ̀yá wà, kóòtù àwọn oníṣàpàná wà, kóòtù Èṣù wà, gbogbo kóòtù ayé pátá ni ó wà nílẹ̀ Yorùbá. Ìkéde rẹ̀ sì bẹ̀rẹ̀ látọ̀la lọ. Gbogbo ayé ní Yorùbá wa kéde ẹ̀ káàkiri ayé pé wọ́n ti fẹ́ dá kóòtù Ògùn àti kóòtù Ọbàtálá lẹ̀ nílẹ̀ Yorùbá. Sódà ara gbogbo ọbalẹ̀ á lè máa kọ́ta lè máa lọ. Olùkọ́ kò mọ̀ ṣe nǹkan tó bá wù ú. Àwa wíta ìwé ẹni àwọn Haúsá ló fẹ́ dalẹ̀ Yorùbá rú, àwọn Fúlàní ló fẹ́ dalẹ̀. Ṣé Fúlàní làwọn tá a dárúkọ tó jókòó sórí kiri tí wọ́n ń dájọ́? Ṣé Fúlàní ni wọ́n? Ṣé bí ìdílé kan náà ti jáde? Ṣé wọn ò lágbolé bàbá ní nílẹ̀ Yorùbá mi báyìí? Ṣé Fúlàní ni wọ́n? Ẹ jẹ́ àmọ́ tanra wa lójoojúmọ́ káwọn sọ pé Fúlàní ni. Ẹni tí bá ti ṣẹlẹ̀ tẹ́ bá rí Yorùbá kan tó wà bàjẹ́ ẹni Fúlàní ni. Ẹ máa tanra yín. Òdodo ọ̀rọ̀ ó korò lẹ́nu yín láti sọ. Tọmọ yín kan bá ń ṣe wèrè, ẹ jẹ́ ó mọ̀ pé wèrè ni. Ẹ jẹ́ ó tètè mọ̀ pé ìwọ nú wa yìí wèrè ni wọ́, ká tètè mú un lọ sọ́gbà wèrè. Ṣùgbọ́n àwọn afọwọ́ ra irọ́ lójú. Àwọn aṣèkìní kan wọ́n ní òṣèlú ni Muslim ticket ni. Ìlọrin tó pẹ̀lú rẹ̀ nílùú oníkíní wọ́n ètò wò ṣe ṣẹ̀ríà lọ nílọrin. Why tí Ìlọrin ò invent ṣẹ̀ríà lọ? Àwọn gangan campaign seriously against it ní Ìlọrin wọn mẹ̀yẹn. Ẹ wá gbé wèrè àwọn tìwó yìí, àwọn òṣìṣẹ́ ṣẹ̀ríà lọ lọ́dọ̀ wọn níwò. Ẹ̀wọ̀n ń wá ibi tí ṣẹ̀ríà lọ ó ti dó tẹ́tí máa ráyè dalẹ̀ rú bí Èkìtì bí Ọ̀yọ́, ẹ̀wọ̀n wá káàkiri. Torí ẹ̀ la ṣe ń sọ fún Gómìnà Adeleke tí wọn ò gbà sí wa lẹ́nu. Ṣé ẹ̀ ti rìn tí ń ṣẹlẹ̀ báyìí? Tọ̀dọ̀ yín yẹn yóò dẹ̀ burú. Torí odidi ìlú kan, odidi ọba wọn ní ń tẹ̀lé wọn kiri níbẹ̀. Nítorí káwọn DSS ó bẹ̀rẹ̀ sí kán máa pick wọn up lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kálàáfíà ó lè jọba ńlẹ̀ Yorùbá. Ẹ̀ ń wò wọ́n ràn. Ẹ sá máa wò, ẹ máa wò, ẹ jẹ́ boomerang mọ́ yín lọ́wọ́. Mo mọ̀ pé the next target wọn Èkó ni. Ẹ pé máa ń sọ dáadáa. Target gangan Èkó ni. Ṣùgbọ́n torí pé security Èkó lé, ó ní ò jẹ́ kí wọ́n rọ́wọ́ mú ní gbogbo Èkó bíbáyìí. Wọn ò rí bí wọ̀ níbí. Torí bíbáyìí àwọn èèyàn yí lórí gan. Àwọn tó yí lórí pọ̀ l'Ékòó. Tó jẹ́ pé tí wọ́n bá lọ ya wèrè, ọba wèrè kan wájú. Irú wọn ò ṣe wá ṣèkò kan sọ pé àwọn fẹ́ wá dájọ́ kan káwọn ohun tí ó ṣẹlẹ̀. Kẹwàá wò bóyá kóòtù yẹn ó dúró. Kẹwàá wò bóyá yóò dúró. Òdodo ọ̀rọ̀ mo sọ fún yín yẹn o. Wọ́n ti wo àwọn ọdún tó mọ̀ pé jẹ́ntú làwọn gómìnà ọbẹ̀ kò sí ní tó kàn wọ́n. Ọ̀nà fi lọ́n tẹ̀yìn gbèrú wọn. Bẹ́ẹ̀ mọ̀ pé Ṣèyí Mákindé ò ní gbàgọ̀jẹ̀, wọn ò rán yàn ṣẹ́. Yóò kó yín sí kó lónìí lójú wọn sá kó lọ́yọ̀ọ́. Wọ́n sá lé Èkìtì mọ̀ pé gómìnà Èkìtì dá nǹkan kan mọ̀. Tó jẹ́ wọn lọ ká gómìnà mọ́lé nìyẹn. Tó bá wá wu gómìnà kí gómìnà máa wòran kó má sá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn sí ọwọ́ DSS láàárọ̀ la. Kọ́kọ́ lọ kó wọn náà, kán gbọ́ tẹnu wọn. Níbo ni wọ́n gbà wọlé? Ta ni ó grant ẹ̀? Ta lẹni tó approve operation wọn? Gbogbo ó yẹ ká béèrè question lọ́wọ́ wọn náà. Bó lè ṣe rí àwọn bó lè òfin kan ṣe bá òfin ìjọba ìlú kan nílé tẹ́ ẹ̀ ní béèrè. A ti sọ several times níbí báyìí, a ti pàtàn, a fi bó ṣe ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí wọn ò gbà wọ́n wọlé nífẹ̀ẹ́. Ṣé bẹ́ẹ̀ ni pé a week ago wọ́n lẹ́kọ̀ọ́ mara wọn fẹ̀ tẹ́ bá lọ wò dáadáa. A week ago kò tí ìjọsìn kan lọ́sìn tá à ń gbọ́ cases nífẹ̀ẹ́. Tá láwọn níjọ Jímọ̀ wọ́n kà déédéé bẹ̀rẹ̀ sí ní lẹ́kọ̀ọ́ mọ́ àwọn tí ń ṣe òrìṣà àwọn jẹ́jẹ́, ẹ bẹ̀rẹ̀ sí ní lẹ́kọ̀ọ́ mọ́ wọn. Wọ́n tẹ́ lọ bá nílùú wọn. Ìlú tẹ́ mọ̀ pé òrìṣà wọn fi tẹ̀. Ìlú wo ló wà nílẹ̀ Yorùbá tí wọn ò fi èṣù tẹ̀? Tí wọn ò fi èṣù alálẹ̀ tẹ̀? Tẹ́ wá kó wàhálà àti yídé tẹ́ ní dandandandan ọ̀sán kan òru kan títí yín ni ayé gbọ́dọ̀ ṣe. Níbo wọ́n ti ń ṣerú ẹ̀? Níbo wọ́n ti ń ṣerú ẹ̀? Ẹ fẹ́ mú ìran Yorùbá, ẹ fẹ́ sọ wá sóko ẹrú, ẹ fẹ́ pagbó, ẹ fẹ́ pàṣà wa rẹ́, ẹ fẹ́ gba èdè wa sọnù lọ́wọ́ wa. Ẹ dẹ̀rù pa wa máa gbà. Ẹ dẹ̀rù pa máa gbà. Ẹ dẹ̀rù pa gbà. Ẹ̀yin governors, mo tún sọ fún yín lẹ́ẹ̀kan, tẹ́ ẹ bá fẹ́ kí ilẹ̀ Yorùbá jóná, àkọ́ nǹkan tí ó dà. Tádìí ó bá dà sí kó tètè dà sí. Àkọ́ nǹkan tí ó dà o.
the best thing ní kẹ́ take action lórí ilé tó ṣẹlẹ̀ lẹ́kìtì. Wọ́n lẹ́kọ̀ọ́ ní Ifẹ̀ láìpẹ́ yìí tí ó jẹ́ pé ìyá kan òkúta náà fi rí létí. Ìyẹn wà ń bẹ̀, wọ́n ràn lọ́wọ́, wọ́n lé yín lọ́yọ̀ọ́ ẹgbàfẹ́ lọ láti lẹ̀ Ifẹ̀ ní tágẹ́ẹ̀tì ẹ̀ẹ́dẹ̀rí fẹ́ wọ̀ látijọ́. Ọ̀yọ́ yìí náà ló ṣàkóbá fúnlẹ̀ Yorùbá tó fi di pé àwọn kìíní wọ́n ṣẹ́tù sọ́yọ́ láti Mali. Ẹ̀wọ̀n tí wọ́n sọ Ọ̀yọ́ dà, ẹ̀wọ̀n tí wọ́n sọ Ọ̀yọ́ dà. Odidi ọba aládé lọ́yọ̀ọ́ ẹ sọ di dàkúdà tí ń dá wa lẹ́lẹ́ inú àfẹ́ dọ́là. Tá bá fẹ́ jẹ ọmọ oyè ń sìn wàhálà ní lọ́rùn àwọn ìran yẹn. Ìtọ́sọ wọn dànù kọ́bọ̀ sọ pé òun ò ní dádé torí gbogbo ẹ̀sìn ní máa fa tẹ̀sùbá kiri àárín ìlú. Ọba aládé ó pọ̀ o, kékeré lẹ rí yẹn o, kékeré lélẹ̀ tẹ rí yẹn ó pọ̀ káàkiri ilẹ̀ Yorùbá yẹn. Tá a bá bẹ̀rẹ̀ sí ní tú tá a mọ̀ tó yẹ pé àwọn ọba yẹn kátàkátà làwọn náà ń ṣe, kátàkátà ó pọ̀ táwa máa lu tá à ń fara dà, ó pọ̀ tá à ń fara dà, ó pọ̀ tá à ń fara dà. Ṣùgbọ́n eléyìí tí mo tún rí báwí lẹ́lẹ́kejì òun ni àwọn tó gbé fádá nílẹ̀ Yorùbá, àwọn náà sàsùnkúyè. Gbogbo èyí bàbá wa Ẹlẹ́bùrú Ìbọn, bàbá wa Ńlé Sọládòyè, Nífàjì, Bọ̀dá Yẹmí Nífàjì, gbogbo yín pátá ẹ̀ ń wulẹ̀ Yorùbá níran, ẹ̀ ń wulẹ̀ Yorùbá níran ó pọ̀ jù. Ọ̀là ká tó dé Jígbò ibẹ̀ lórí òkè Ifá wà, gbogbo yín ẹ̀ ń wulẹ̀ Yorùbá níran. Ẹ̀yin ń sọ fún wa pé Ifá ń gbáyé lọ ọ̀gbẹ̀rì ò mọ̀, Ifá ń gbáyé lọ tòótọ́ ọ̀gbẹ̀rì ò sì mọ̀. Ṣùgbọ́n sódìgbà tá bá tó tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà á kí Ifá tó mọ̀ bó yẹ kó gba ọmọ Ọ̀rúnmìlà ni. Gbogbo yẹn wá dákẹ́ fẹ́m, ìlú sì ń bàjẹ́, ìlú òrojú, eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, ọmọ èèyàn ò fọ́n bí ọmọ ènìyàn. Ẹ wá dákẹ́ fẹ́m, ẹ wá ń wòran, ẹ ń wo bí tọ́rọ̀ náà ó já sí. Ìgbà náà láṣẹ wàá lọ bá Ifá pé Ifá kí la fẹ́ ṣe sílùú wa. Mo kọrin Ifá kan nínú fídíò kan tí mo ṣe lọ of recent, a sì tó fídíò mẹ́ta sí mẹ́rin, wípé nígbà tí wọ́n bẹ Ọ̀rúnmìlà kó wá bá wọn tún Ayé Ifẹ̀ ṣe, Ọ̀rúnmìlà gbọ́ ó sì bá wọn táyé Ifẹ̀ ṣe. Ẹ̀yin babaláwo tòní tẹ́ ń gbọ́ pé kẹ́ bá wa táyé ilẹ̀ Yorùbá ṣe, mélòó nù yín ló ti dífá ilẹ̀ Yorùbá pé tí ilẹ̀ Yorùbá fẹ́ gbàrí tí gbogbo yóò fi tùbà tí ó fi tùṣẹ́, tí kò fi máa ké bí eku, tẹ́yẹ ó máa ké bí ẹyẹ, tọ́mọ èèyàn ó fọ̀n bí ọmọ èèyàn, tábọ̀ oyún ilé tí ó bitibiti re, bẹ́ẹ̀ ni àgàn ilé yóò tọwọ́ àlàbòsùn. Àwárí kankan nù yín tí ń jáde sọ̀rọ̀ yìí. Gbogbo yín pátá àtijọ́ àti wọn lẹ̀ ń bá kiri. Ìṣòro tó kàn lé Yorùbá yìí, èmi nígbàgbọ́ pé kì í ṣojú lásán ni, kì í ṣojú lásán. Níbo la wá ti ṣẹ̀ tí wàhálà yẹn wá le tó báyìí tó jẹ́ pé àti bírèkì yóò kí wá di wàhálà sí wa lọ́rùn. Àwa ni gbọ́ra wáyé tí bá ti ń dé 10 minutes èdè àìyedè kan ṣẹlẹ̀, ẹnìkan ó bẹ̀rẹ̀ wèrè ilé wọn, ẹnìkan wèrè ìran wọn yóò bẹ̀rẹ̀ rẹ̀ tí ó fi da gbogbo ẹ̀rú. Níbo là ń bá a lọ? Níbo là ń bá a lọ? Bàbá Yẹmí Ẹlẹ́bùrú Ìbọn, bàbá Professor Wádé Abímbọ́lá, tẹ́ ẹ bá ṣàṣeyọrí lọ́yọ̀ọ́, tẹ́ ẹ ṣàṣeyọrí nílẹ̀ Yorùbá, àṣeyọrí yín ò tí ì kún tó. Bàbá Professor Wádé Abímbọ́lá, tẹ́ ẹ bá ń ṣàṣeyọrí ní gbogbo àgbáyé, tẹ́ ẹ bá ṣe nílẹ̀ Yorùbá, àṣeyọrí yín ò tí ì kún tó. Bàbá wa Ìṣúlékè l'Óṣogbo, tí ẹ bá ń ṣàṣeyọrí káàkiri ní ọ̀dẹ yín, tẹ́ ẹ ṣàṣeyọrí nílẹ̀ Yorùbá, àṣeyọrí yín ò kún tó. Tí gbogbo yín bá dákẹ́ tẹ́ ń wọ̀rọ̀ yín níran, ilẹ̀ Yorùbá ń ṣòjòjò, ilẹ̀ Yorùbá ń ṣòjòjò, òjòjò ń ṣògùn ilẹ̀ Yorùbá, ara ògùn ò le, nǹkan ò dáa lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Mo sọ ìtàn kékeré kan
nípa Ifá láìpẹ́ yìí. Látijọ́ nílẹ̀ Yorùbá gbogbo ìlú ló ní àṣà yẹn, gbogbo ilẹ̀ Yorùbá pátá ló láṣà. Nígbà tí ìlú kan wọ́n wà nù ìlà ìlò, ìlú wọn ò rojú, wọ́n wá wò pé kí làwọn fẹ́ ṣe. Ọba ìlú wọn ti gbẹ̀sìn, ẹ̀sìn Islam yìí náà ni lọ́ba ìlú wọn gbà, kì í bá wọn dá sí gbogbo nǹkan ṣẹ̀ǹbáyé, kì í bá wọn dá sí. Ṣé ẹ sì rí ìlú tọ́ba ìlú ò bá ti dá sí nǹkan ṣẹ̀ǹbáyé, kò sí tutù tẹ́ fẹ́ ṣe nílùú tí ó máa gbà, àfi kó ṣe títí yín. Tí ò bá ti dá sí tutù tẹ́ bá ṣe nílùú yẹn ò ní gbà, àti gòkè ìlú yẹn kò ní rọrùn, kì í ṣe pé nítorí àṣẹ ìlú ọwọ́ rẹ̀ ló wà. Torí ẹ̀ ní ewu tó wà ń bẹ̀ tẹ́ ẹ bá ń fi àwọn ẹlẹ́sìn ìjọba ìlú tẹ́ sì fẹ́ kí ìlú ó rojú, tẹ́ fẹ́ kó ráàyè. Ibi tádánwò ti bá gbogbo ìlú tẹ́ rí tí ní problem lénìí nìyẹn o, àdánwò tó bá wọn nìyẹn. Àṣírí ọ̀rọ̀ àwọn lọ́lọ́ba lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó wà ní ọwọ́ mi tó kún kẹ́kẹ́. Níjọ́ kan màá máa mú wá ní series by series ìlú kọ̀ọ̀kan tí mo mọ̀, màá ṣàlàyé bó ti rí fún ẹ, jẹ́ kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ìlénìí. Ọba yìí ò wá jẹ́ kí ìlú yẹn, ìlú ò gbádùn, ìlú ò rojú. Àwọn aráàlú wa pe kábíyèsí ṣàkíyèsí pé ifá kan bẹ táwọn máa dá, ifá ọdọọdún, gbogbo ìlú ló ní nílẹ̀ Yorùbá. Ẹ lọ rántí tọdún bá fẹ́ kọdún, ó níbi Yorùbá ṣe máa dá ifá yẹn, wọ́n gbé wá sáàfin ni. Gbogbo òjò yìí ó pèsè, gbogbo representative agboolé kọ̀ọ̀kan ó pèsè, wọ́n wá dá ifá yẹn, wọ́n dẹ̀ sọ ohun ẹbọ fún wọn tí ìlú gbọ́dọ̀ ṣe. Ìlú mélòó ní ń ṣerú rẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá? Tabaridu ti ń ṣe bóyá iná tó 4 sí 5. Kí ni mo fẹ́ fàyọ? Nígbà tí àwọn aráàlú ìwá invite babaláwo tí ó di fàlú wá, wọn ò lo babaláwo ìlú wọn, wọ́n lọ gbé babaláwo wá látẹ̀yìn odi ni, nítorí èké, ká má bàa gba tẹ̀yìn gbẹ́yẹ̀rù wọn, wọ́n lọ mú babaláwo wá láti ta. Babaláwo ìwá di ifá yẹn, olúwawo ìlú yẹn náà jókòó tí ń fetí gbọ́ pé tá bá tẹ̀ wá wò pé bí àbọ̀n ti kó sínú babaláwo yìí, gbogbo tí ń sọ yìí á sá máa gbọ́ nínú orin fátíǹkì. Babaláwo yìí kì í fà lọ rẹpẹtẹ. Nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀, ó ní nínú gbogbo ìjókòó tá a ti jókòó yìí, ó ní nínú àwa tá a jẹ́ àgbà àjòyè nínú ìlú yìí, ẹnìkan nínú wa adìẹ rẹ̀ ó yé ìsì ń sábà lọ́wọ́. Ó ní adìẹ yìí wá ń sábà, ó wá fi àgógó ẹnu rẹ̀ sọ ẹyin kan, ó sì jòmú tán lójú olówó rẹ̀ pé nínú ẹ̀yin tẹ́ jókòó tẹ́ jẹ́ ìjòyè, ta ni kíní ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ rẹ̀ láàárọ̀ yìí? Ìtàn pè nífà, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lónìí. Gbogbo wọn wojú ara wọn, wọn sọ̀rọ̀. Babaláwo tún gbé ọ̀pẹ̀lẹ̀ lẹ́ẹ̀kan sí pé àbí tí mo sọ àbí irọ́ ni àbí òótọ́. Ó tún jẹ́ mọ́lẹ̀, ifá tún ní òótọ́ lọ sọ. Ó láàánú iṣẹ́ ẹnìkan nú àwa tá a jókòó ń bí tá a jẹ́ ìjòyè, ẹnìkan fojú rí ẹdìyẹ rẹ̀ tí ń sábà lọ́wọ́ láàárọ̀ yìí, tó sì fẹnu sá ẹyin tó gbé mu, tó sì ju ẹyin yẹn mú lójú olówó rẹ̀. Nígbà tó ti di ẹlẹ́ẹ̀kejì, ẹni tí kan yẹn ṣẹlẹ̀ lójú ẹ̀ bá jẹ́wọ́. Ẹni ta lẹni tó jẹ́wọ́? Àṣẹ kábíyèsí ìlú ni. Ládìẹ rẹ̀ ń sábà lọ́wọ́ tó wá ju ẹyin mọ́nú ẹyin tó sábà lé lórí odò kan mú lójú kábíyèsí ìlú yẹn. Kábíyèsí wa ní kàyéfì lélẹ́yìí o, ṣé bọ́rọ̀ ṣe rírè? Ṣùgbọ́n ẹni tí ò ní gbàgbọ́ láéláé ò ní gbàgbọ́, wàláì. Torí ẹ̀ ni ó fi dangerous fún tẹ́ ẹ bá fi aláìgbàgbọ́ nínú ẹ̀sìn ìbílẹ̀, tẹ́ ẹ bá fi ṣe olórí ọmọọba nílùú kan, ẹ sọ ìlú yẹn sínú oko parun, oko ìparun ayérayé lẹ sọ sí. Ok, àwọn babaláwo kí ni ká ṣe? Kí láti ṣe?
ó ní ẹ lọ kó adé yẹn wá àti gbogbo ẹyin tí ń bẹ lábẹ́ rẹ̀ ń là á fi ṣe tutù. Wọ́n fa adé yẹn ṣe tutù. Ọdún kẹ́ni lọ wọn ráyè padà. Ìgbà tó dọdún kejì tí wọ́n rí àyípadà, ọmọ wọn kan tó ti wà lẹ́yìn odi for long ó kàn làwọ̀lú wá ni. Bó ṣe làwọ̀lú nìyẹn ló bẹ̀rẹ̀ sí ní ṣe mèremère nǹkan, ló bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan mèremère, nǹkan tó fún ìlú yẹn lórúkọ lénìí. Ọmọ tó làwọ̀lú wá ni. Ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ 1990 ni mò ń sọ, 1990 1991. Èní tá à ń sọ̀rọ̀ yìí mi ní dárúkọ ẹni yẹn, mi ní dárúkọ ìlú yẹn, ṣùgbọ́n àwọn tó mọ tó jẹ́ ọmọ ìlú tí mò ń sọ yìí tán bá ti gbọ́ kínní wọ́n ti mọ ibi tí ọ̀rọ̀ tí mò ń sọ yóò ti yé wọn. 1990 up to date ẹ̀ṣì ọdún tó jẹ́ ẹ̀ṣì 1990 up to date ṣé kò fẹ́ tó 35 years. Ẹni yẹn owó ṣì ń bẹ lọ́wọ́ rẹ̀ dọ́là. Ẹni yẹn ó wá láwọ̀lú, ó wá ní ìyá jẹun torí abroad ló wà, kì í ṣe pé abroad Africa country mi báyìí ló wà o. Ó ní kì í ṣe pé bóyá òun lọ far away báyẹn náà, wípé contract kan wà tóun ti ń lé láti bí 88 láti 1988 ló ti ń lé contract yẹn, ó dẹ̀ ti náwó sí gan. Ọdún yẹn ni contract yẹn tó click. Tí wọn bá ṣètùtù yẹn ni ìtò ó túmọ̀ sí pé àìmọ́ ṣe nǹkan ìbílẹ̀, àìmọ́ ṣe tutù ṣe gbogbo ẹ̀ ni ó mú kábíyèsí ìlú yẹn ní sọ ògo ìlú àwọn ọmọ ìlú yẹn jẹ. Kì í ṣe pé òun ní jẹ lẹ́nu o, ìfi ń tàfàlà. Òun ní túmọ̀ adìẹ tí ń ju ẹyin rẹ̀ jẹ, ẹyin tó yẹ kó pa kó fi multiply. Ìwọ̀n á jò mọ́ ẹni tó bá gbọ́ Ifá débẹ̀, bí Ifá ṣe máa sọ̀rọ̀ nìyẹn. Ifá kì í ríran ọ̀jẹ̀ lánàá ọ̀jẹ̀bà lánàá ìyàwó rẹ̀ pupa ọmọ rẹ̀ dúdú. Ifá kì í sọ bẹ́ẹ̀ o. Tẹ́ bá fagídí pàdé, Ifá ò máa pòwe ni. So àwọn tó wá gbọ́ Yorùbá yẹn wá rántí ipò ètùtù tá a ṣe ń jọ́ kínní àná ló gbé ọmọ yìí là wá lù pé so inú ìnira ló wà láti bí ọdún méjì yẹn. Ètùtù yẹn tá a ṣe ló ṣe ọ̀nà gàgá yẹn. Ṣé ẹ mọ̀ pé ó yẹ kí continuity wà ká máa ṣe lọ́dọọdún? Láti 35 years ago tó ti dá Ifá yẹn gbẹ̀yìn, wọn ò dá mọ́ nínú ìlú yẹn dòní tí mo sọ̀rọ̀ yìí. Torí aláìgbàgbọ́ lẹni tí wọ́n fi joyè. Ewu tó wà nílẹ̀ Yorùbá tá a ní nìyẹn o. Báwọn governors yìí náà ṣe rí nu, bọ́n ṣe rí nu, gbogbo wọn pátá aláìgbàgbọ́ gbogbo wọn. Wọn ò nígbàgbọ́ nínú nǹkan kan tán pé Yorùbá. Ìgbàgbọ́ wọn ní ìwé tán kà àti ọ̀rọ̀ tán fẹ́ pa fún wa àti owó wa tán fẹ́ jí. Ibi tá a ti níṣòro rèé, ibi tá a ti kan wàhálà rèé nínú ìrìn àjò wa àti ìdàgbàsókè wa. Ẹ wá wo ọdún tílẹ̀ Yorùbá ti wà nù ìlà ìlòrú nǹkan báyìí. Ìyẹn tún ti lọ. Ìtàn kejì tó tún similar mo ti sọ rí lórí ìkànnì yìí náà. Nígbà tí wàhálà dé bá General Ọládípọ̀ Díyà, tí gbogbo àwọn sọ̀ǹgbé rẹ̀ tí wọ́n jọjọ jẹ́ ọmọ Yorùbá tábàtà àṣà gbogbo wọn tìmọ́lé tó náà ṣe kú wọ́n fẹ́ pa wọn. Tí àwọn Ìjẹ̀bú tọwọ́ bọ̀, wọ́n bẹ Abacha títí Abacha ò gbà. Níjọ́ tí Abacha dájọ́ kú, General Ọládípọ̀ Díyà ń sunkún ni tó ń bomi lójú. General Ọládípọ̀ Díyà ni máa ń ṣe exam fún Abacha kábacha ò tó páàsì dé level tó dé. Torí òun mọ̀wé, Abacha ò mọ̀ dògbà. Àṣírí ibi táwọn àwọn ọ̀ràn wa táwọn tàfàlà wọn lénìí, ìyà tó ti jà bàbá wa sẹ́yìn lẹ́ ń gbọ́ yìí o. Tán ti fara ṣe kó fáwọn wèrè lórí burúkú yìí. Wọ́n ti fara ṣe wàhálà pé kí nǹkan ó lè dáa, pé kí ẹ lè fẹ́ràn tiwa náà. Síbẹ̀síbẹ̀ náà ó fẹ́ pa á, ó sì dúró lórí pé ẹ̀mí rẹ̀ ó bọ̀ sí. Ní kú tó jẹ́ pé ìwọ ló plan ẹ̀ sí wọn lọ́rùn, ìwọ ló tì wọ́n sí, ó dúró pé kẹ́mi rẹ̀ ìdí ẹ̀ ọ̀bọ. Àwùjalẹ̀ bàbá ẹ̀mí yóò túbọ̀ gùn. Àwọn ọba tá a nílẹ̀ Yorùbá lónìí nìyẹn. Àwọn lọ́ba. Ó kàn dùn mí pé
wrong people ni wọ́n tó pẹ̀lú kò jẹ́ kó go wọn ó jáde dáadáa jù bẹ́ẹ̀ lọ àwọn náà ò bá lo ògo bí Odùduwà ni kápọ́n rè èèyàn rẹ̀ bá tò báwọn gbọ́ àwọn bàbá wa Awùjalẹ̀ wọn ò rè èèyàn rẹ̀ bá tò wọ́n wà fẹ́ tiwọn nígbà tí ìrìn àjò yẹn ń tẹ̀ síwájú bàbá bẹ̀rẹ̀ sí ní ṣe consultation ọ̀rọ̀ tí mo sọ bàbá wà láyé bàbá ò tí ì kú ẹ lọ béèrè lórí Ifá wọ́n lo Ifá dáàyè kan gbà tó sọ gbogbo ètùtù tí wọ́n ṣe wọ́n ń ṣètùtù yẹn léra ẹ̀mí Abacha bọ́ kẹ́mìdíyà tó bọ́ ó dájọ́ ọ̀la pé ọ̀la òde yìí ẹ lọ wo Tell magazine 1998 ẹ lọ ka àwọn story tí mo sọ yìí kẹ́ wo bí wàhálà díà ẹ̀ ń ṣe rí nígbà tí mo sọ yìí ẹ̀mí Abacha bọ́ kílẹ̀ ẹjọ́ kejì tó mọ́ wọ́n ti gbé General Ladipo díẹ̀ ẹ lọ cartel níbi tí kìíní ti reveal secret tó ṣẹlẹ̀ kí ló ń pe bọ̀bọ̀ kílà yìí gbà yẹn Sergeant Roger sọ pé àwọn ti dé ibi táwọn ti fẹ́ pa wọ́n nínú igbó yẹn ní Nguru níwájú Kánò lọ́hùn-ún tábà ti fẹ́ sọdá sí Nìjẹ̀ ibẹ̀ náà gbé wọn lọ nù 3 bedroom flat kan ibẹ̀ náà kó wọn lọ wọ́n dẹ̀ dì wọ́n lójú ni wọn mọ̀nà tán gbà débẹ̀ nígbà tí wọ́n give announcement pé Abacha ti kú tí wọ́n stop Sergeant Roger ọmọ Ìgbò tó gbé ké dání ló sọ fún Sergeant Roger pé písù ló mú dání àwọn èké làwọn kó dání bí àwọn ó pa sí ibà yìí ni ṣé wọn ò gbọ́ information nípa Abacha ti kú àwọn tó ní káwọn apá káwọn fi wọn lẹ̀ kájí kan bá ti wọn lọ onílá ìwọ máa go ahead ibi tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ lọ́kọ́ wà ní Tell magazine 1998 ẹ lọ ka ọ̀rọ̀ tí mò ń sọ yìí after gbàtà Abacha kú Tell magazine tó jáde ẹ lọ ka now díà survive Abacha lọ sí ìrìn àjò Ìjẹ̀bú mo fi ṣe fídíò ńgbà yẹn pé ẹ lè fi Ìjẹ̀bú wélẹ̀ Yorùbá nínú ìran tí máa ń kó gírí mọ́ nǹkan ṣe báyé wọn fi ń ṣeré ẹ wá ní bóun Ìjẹ̀bú ti jẹ́ bóun Ìjẹ̀bú ṣe ń triumph lójoojúmọ́ tí wọ́n ń lálùyọ ẹ̀ ń fi ara yín ẹ̀ fi ń compare alẹ̀ Ìjẹ̀bú tí wọ́n mọ nǹkan tán wá ṣe nílé ayé àtẹ̀yìn tẹ́ ẹ̀ mọ tẹ́ wá ṣe nílé ayé àforí olórí tẹ́ pé orí olórí lẹ́sìn kú ntẹ́ ṣe tẹ́ ẹ̀ mọ̀ èèyàn kan ó ṣe kọ̀wé tí màá ti torí ẹ̀ máa pa tí màá máa dá ìrìn àjò tèmi kúrú torí ìwé téèyàn kan kọ tá a mẹ́ni tó kọ ọ̀rọ̀ ń bọ̀ mẹ́jọ kan lọ́tà bá ṣe ra wáyé kí mo fẹ́ fàyọ the third one tó ṣẹlẹ̀ ayé COVID-19 ẹ lọ bèrè ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí dáadáa ní COVID-19 jẹ́ ní o kò jẹ́ ní o ní 2019/2020 nígbà tí COVID-19 bẹ̀rẹ̀ sí ní lé ní Nàìjíríà ní March làwọn ará Ẹ̀gbá jáde pẹ̀lú Ifá wọ́n dẹ̀ da Ifá yẹn nílé Olúwo Ẹ̀gbá nígbà tí wọ́n da Ifá tán tí Ifá sọ ètùtù gbogbo tí wọ́n fi ṣe ètùtù yọ̀nà lọ́hùn á tó 3 or 4 days lórí àìsàn yẹn wọ́n dẹ̀ Ifá dẹ̀ jẹ́ àmọ̀ pé támátì kìíní yẹn tán pé kò sí tí ó ṣẹlẹ̀ pé pírílólógójì pé kò ní sí nǹkan kan ìjọ yẹn làwọn kan ti gbà pé kò sí nǹkan kan pé àìsàn yẹn kàn máa wá ó máa lọ ni kẹ́ lè mọ̀ pé àwọn kan ò dákẹ́ ṣùgbọ́n bílẹ̀ Yorùbá ti wá rí bá a ṣe wá ní ìsọ̀rí káàkiri ta tí wọ́n lá babaláwo tí wọ́n jáde tí wọ́n rìn káàkiri ayé gbogbo wọn iye wọn wá sọ sórí pé ó ké o ẹ jẹ́ àpẹẹrẹ àwájọ àwátàjọ gbórí wo Ifá wo là á dá fúnlẹ̀ Yorùbá tó jẹ́ ọdún tó capture Kogi Ìlọrin títí dé Ẹ̀pẹ́ wá sí bọ́dà Benin Republic ní Badagry tó capture gbogbo èmi ní òsì ilẹ̀ ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú gbogbo ilẹ̀ ilẹ̀ Benin tí ó capture boundary Benin àti Ondo gbogbo ìlú tó wà lóńdó ẹ pera yín jọ ẹ dáfá ọdún fúnlẹ̀ Yorùbá kí nǹkan tó bọ́ sórí tẹ́ ẹ bá da ilẹ̀ Yorùbá ó gba ìdáhùndè èmi nígbàgbọ́ nínú ẹ̀ púpọ̀ torí nǹkan fi bí wa ni
yẹ̀pẹ̀ fálàǹtẹ̀ lójoojúmọ́ èṣù náà fi tẹ̀lú tiwa ó yàtọ̀ sí Saudi ó yàtọ̀ sí gbogbo ibi tẹ́ ń lọ wọn ò fi jàgídíjàgan tẹ̀lẹ̀ lù tiwa mi báyìí ilẹ̀ ìrọ̀rùn ní ilẹ̀ àlàáfíà gbogbo ìrìnàjò bàbá wa láyé lórí ilẹ̀ bí ìlú ó ṣe tùbà tí ó túṣẹ làmọ́ ń gbọ́ lẹ́nu wọn kí wá ló dé táwa jẹ́ káwọn olórí burúkú wọlé tọ̀ wá wá tí wọ́n wá fẹ́ máa pàṣẹ ìranù lé wa lórí àwọn àmọ́ wòran ọ̀tọ̀ là ń pariwo pé òfin tí British mú wọn ò pé wa àwọn kan tún lọ gbófin Saudi wa èwo lọ wá sàn nínú ọmọ ìyá jẹ tí fi gbogbo ojoojúmọ́ tí fi bí ẹyẹ ń gorí ẹyẹ èwo ló sàn èwo ló sàn ẹ dákun ẹ̀yin ènìyàn mi ọ̀rọ̀ yìí ká mi lára púpọ̀ lálẹ́ yìí ẹ jẹ́ kí fídíò yẹn jẹ́ kó go viral mo fẹ́ kó lọ kó kan gbogbo àwọn babaláwo yẹn lára máa tag bàbá Wande Abímbọ́lá lórí kínní àti bàbá Yẹmí Ẹlẹ́bùrú Ìbọn mo fẹ́ kó kàn wọ́n lára kí ni ìgbésẹ̀ wọn lórí ìlú yìí kì í ṣe ká máa ṣèpàdé ká kàn máa sọ̀rọ̀ ẹ pera yín jọ kí bàbá Wande Abímbọ́lá jókòó kárí bàbá Yẹmí Ẹlẹ́bùrú Ìbọn kárí bàbá wa Ìṣúlékè l'Óṣogbo kárí gbogbo àwọn ṣàǹkóṣàǹkó lẹ Yorùbá gbogbo àwọn ṣàǹkóṣàǹkó láti Èkìtì láti Oǹdó láti Kogi láti gbogbo káàkiri tìbútòrò lẹ Yorùbá kẹ jókòó kẹ dífá ká mọ tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ọ̀nà wọn lókùtà tọ̀ kẹ wá wò ó bọ́rọ̀ lẹ Yorùbá ò ní lójú bí ò lójú bí ò ní lójú gbogbo yẹn wá dákẹ́ tẹ́ ẹ bá dẹ̀ tẹ́yìn àgbààgbà tí mo pè tẹ́ ẹ bá dẹ̀ dá èmi máa wọn ọmọ fá tí ń pè tí mo lè lọ sábà ọ̀rọ̀ lẹ Yorùbá ó tojú sún wa báyìí o kí wọ́n wá gbà wá láwọn ọmọ kéékèèké táwọn náà mọ nǹkan ṣùgbọ́n gbàtẹ́yìn àgbà wà ń bẹ̀ lẹ́ni ló jẹ́ àmọ́ pè yìí wọ́n ní àṣẹ dáadáa ara ayé ni máa múni rántí ara ọ̀run ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí o ẹ má wo ilẹ̀ Yorùbá níran báwọn bàbá wa ṣe máa tọ́ láti jọ ẹ tọ́ bẹ́ẹ̀ báyìí tọ́rọ̀ bá ti kàn ó ti kànú màá sọ oríṣìí tí mo fi sọ̀rọ̀ jáde fún yín lénìí nígbà tí àwọn Fúlàní tí wọn ò fi ilẹ̀ Ọ̀yọ́ mọ́ ilẹ̀ Kwara tí wọn ò fi lọ́rùn lẹ̀ wọ́n hijack Ìlọrin wọ́n wá tú Ọ̀yọ́ lé wọ́n wá tó ń wọlé sí Ọ̀yọ́ Ìgbòho gbogbo àwọn ibi táwọn Aláàfin lọ dúró tẹ̀dó síbẹ̀ wọn ò tún jẹ́ wọ́n sinmi ogun yẹn ń wọbẹ̀ lójoojúmọ́ ní kòsẹ̀kòsẹ̀ ogun yẹn ní òtán dòní tí wọ́n Bàràpá tí wọ́n gbogbo òkè òun kankan tẹ́ ń rí wọn nígbà táwọn ọdẹ ilẹ̀ Yorùbá wa kóra wọn jọ tí máa ń jẹ́ kí nǹkan lójútùú o nígbà tí gbogbo ọ̀rọ̀ wa báyìí tó bá yẹra wa àwa tọrọ wa yẹra wa ẹja kóra wa jọ Yorùbá wa kóra wọn jọ gbogbo ọdẹ láti ilẹ̀ Yorùbá káàkiri àwọn ọdẹ ẹjọ́ náà lọ́hùn orí òkúta tí wọ́n ti dúró ọjọ́ náà lọ́hùn nìbàdàn ńbẹ̀ dọ̀la tí gbogbo wọn ti dúró pé àwa ni a dúró fún ìṣọ̀kan ilẹ̀ Yorùbá gbogbo wọn dẹ̀ dúró wá mú Ifẹ̀ wà ń bẹ Ọ̀yọ́ Aláàfin wà ń bẹ Ẹ̀gbá wà ń bẹ Ìjẹ̀bú wà ń bẹ Èkìtì wà ń bẹ gbogbo wọn Àgbáríjọ Èjìgbò Òṣogbo gbogbo wọn náà wà ń bẹ wọn kóra wọn jọ wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jàjàngbara káàkiri gbogbo tílẹ̀ Yorùbá ti sọnù wọn bẹ̀rẹ̀ sí ní gba àwọn ìlú yẹn kiri padà sórí èèyàn ò ní wú pẹ̀lú irú knowledge táwọn bàbá yẹn lò ń gbà yẹn sórí èèyàn ò ní wú nígbà tó di ogun Òṣogbo wọ́n wá tó ń gbèsè mọ̀mí kanra wọn nígbà tí ò sí iṣẹ́ kan pàtàkì tó fẹ́ ṣe nígbà tó dáyé ogun Òṣogbo ní 1840 ẹ wá wo báwọn àbáyé ṣe fakọyọ nígbà tí Olúyọ̀lé ní kí Balógun Ọdẹ́rìnlọ kó máa bọ̀ wá sójú ogun táwọn kan ti ń retí rẹ̀ mo ti sọ̀tàn láìmọye ìgbà ní tó dùn mí nínú ìtàn yẹn tí Reverend Samuel Johnson kọ ni pé àwọn tó invite jagunjagun Olúyọ̀lé pé kí wọ́n máa kó ọmọ ogun bọ̀ láti Ìbàdàn gbogbo àwọn jagunjagun jọ́nà lọ́hùn Reverend Samuel Johnson ò mention wọn nù wé the history of Yorùbá tó kọ nǹkan tó dùn mí nìyẹn ẹ̀ka abandon wọn ni inú ẹ̀ bàbá tèmi wà ń bẹ̀ bàbá ńlá bàbá mi wà ń bẹ̀ bàbá ńlá bàbá mi Àyànpolú ojú ogun yẹn wà ń bẹ̀ so gbogbo àwọn bàbá yìí orúkọ wọn wà àbíà ara Àràdọ̀sùn bàbá kan náà tó jẹ́ ọ̀rẹ́ bàbá mi náà wà lójú ogun yẹn so gbogbo àwọn pípù yìí orúkọ wọn ò wá hàn àrí bàbá kan tó pè mí nígbà tí mo sọ tán
fíìmù ogun yìí bàbá kan pè mí láti Ìbàràpá bàbá yẹn ní bàbá àtàwọn náà wà lójú ogun yẹn orúkọ bàbá yìí náà hàn àtúrò àwọn èèyàn látọ̀yọ́ nìyẹn o inú ẹ̀ náà látún ti gbọ́ ìtàn tí bàbá wa Ìdániọlá sọ tó ní kí ní ọfà tó ń lò níbi Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ pé ọfà yẹn ni bàbá àwọn lò lójú ogun Jálumi ní 1840 so bí tá a ti ń get àwọn èèyàn kọ̀ọ̀kan tán wà lójú ogun yẹn apart from àwọn èèyàn tí reference Samuel Johnson mention nínú ìwé ẹ̀. Ibi tí mò ń lọ gangan kọ́ nìyẹn ibi tí mò ń lọ ni pé ẹ wá wo báwọn bàbá wa ṣe kóra wọn jọ láti fight war yẹn tí wọ́n wá win. Ẹ wo nǹkan tó sọ pé Balógun Ọdẹ́rìn lọ ṣe nìbàdàn kó tó kúrò. Wọ́n ló demand gangan pé òun fẹ́ bọ orí òun kóun tó lọ sójú ogun yẹn. Baálẹ̀ Olúyọ̀lé dẹ̀ fún ní odidi màálù pé kó lọ fi bọ orí rẹ̀. Ibi tó bọ́ sí lókè Ìmọ̀pó ìbẹ́ńbẹ́dọ̀la ibi tó ti bọ orí yẹn. Nígbà tó wo Òṣogbo àwọn ará Òṣogbo dúró dé destination àwọn gangan Ìkìrun ni Ìkìrun náà ń bọ̀ Òṣogbo náà ti kọ́kọ́ dúró gbà tí wọ́n dúró lóṣogbo gbogbo ibi tí wọ́n lọ dà fún Ọ̀ṣun Òṣogbo aago 10 alẹ́ ló ṣẹlẹ̀ 10 PM alẹ́ ni wọ́n fi dàbí fún Ọ̀ṣun wọ́n dàbí wọ́n pa tí wọ́n pa sí díẹ̀ pa everything wọ́n sì wá move wá sí Ìdí Ìrẹ̀lẹ̀ ní Ìkìrun ní 1 AM àwọn ọmọ ogun wọ ìlú Ìkìrun ní 1 AM àwọn jagunjagun Sàràkí ńláńlá wọ́n wá strategize kílẹ̀ tó mọ́ wọ́n ti gbẹ̀mí àwọn Fúlàní wọ́n á sọ pé bàbá yẹn ò mọ nǹkan tí wọ́n ń ṣe ẹ̀yin wọ́n á ní gbogbo arú àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ lénìí wá dànù wọ́n á ṣe yá àyáṣẹ àbí kí náà ń torúkọ káàkiri ìwà kòkòrò ajẹnurun wọn jẹlẹ̀ Yorùbá lójoojúmọ́ wọ́n á wòran torí ẹ̀ ló jẹ́ kí n máa pè yín padà tá a bá ń sọ̀tàn fúnra wa a fẹ́ ká jẹ́ ọ̀pù ni ká mọ ibi tá a ti ṣubú ká dẹ̀ mọ kí ni wọ́n máa fi tún ní tó bá bàjẹ́ ṣe wá àti gbogbo wọn ṣàṣùkú yìí ẹ̀yin tẹ́ jẹ́ bàbá babaláwo nílẹ̀ wa ẹ dìde sọ̀rọ̀ yìí ẹ dìde àsìkò ti tó fún yín láti fakọyọ gbogbo tílẹ̀ wọn bá gbà tí ó fi gba ìdáǹdè á ṣetán àti fún yín abẹ́yìn èèyàn mi ò ṣetán àti fún wọn ni mo jẹ́rìí yín pé gbogbo tí wọ́n bá gbà gbogbo tí wọ́n bá gbà á ṣetán àti fún ẹ dìde sọ̀rọ̀ yìí ẹ má dákẹ́ ṣé ẹ sọ afẹ́ sọ dídí ilẹ̀ Yorùbá nù ni ọ̀rọ̀ yìí ó ti fẹ́ di nǹkan o ó ti fẹ́ di nǹkan tìkìtì láàrí àmọ́ tìlú mi tí wọ́n ń plan lọ́wọ́ báyìí ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ká sùn láyọ̀.